ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kókó, ẹni ọjọ́ bí ṣojú ẹ̀ ó yẹ kó yọ̀ kó ṣọpẹ́. Òní lọ́jọ́ bí rẹ̀, Olúṣẹ́gun Àtàndá ọmọ Ògúndáre, ó kú oríire ọkọ Precious. Gbogbo 23rd of May ló jọjọ́ tiẹ̀, ó ti wá ṣọdún èyí, ó ṣe mí nínú ọlá ńlá àtìdẹ̀ra Elédùà. Ṣebí ìwọ ni bàbá ẹ̀ wá tó mi, bàbá Olúwafẹ́mi. Mo ní ọdún kan ìlú wo, ọdún kan ìkọ́lé, ọdún kan ìbímọ, gbogbo ọdún níní àlàáfíà ni. Ó ti wá ṣọdún èyí, ó ṣe mí taya tọmọ lọ́lá Elédùà. Olúṣẹ́gun Amos ọmọ Ògúndáre, ṣe bí ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti wá, ọmọ Owódé Yewa ni wọ́n ń ṣe. Mo ní iṣẹ́ ológun ni wọ́n yàn láàyò, ààbò orílẹ̀-èdè Nàìjíríà ló jọ ọ́ lógún. Mo ní gbégbé kì í kú sóko, odídẹrẹ́ kì í kú sóko ìwájẹ, òní pòórá sájò bí èéfín, àyúnlọ àyúnbọ̀ lọ́wọ́ yún ẹnu. Ó ti wá ṣọdún èyí, ó ṣe mí tẹ̀bí tará àtò ojúlùmọ̀. Bàsírátù Adékúnlé Afèdègbáwúrà lèmi ń jẹ́. Olúṣẹ́gun Amos ọmọ Ògúndáre fúnra rẹ̀ ló rán mi níṣẹ́. Ó ní kí n kí òun fún ayẹyẹ ọjọ́ bí òun. Àṣọdúnmọ́dún láwọ̀ àṣọdúnmọ́dún, àṣoṣùmọ́ṣù láwọ̀ àṣoṣùmọ́ṣù. Ó ti wá ṣọdún èyí náà, ó ṣe mí nínú ọlá ńlá àtìdẹ̀ra Elédùà.